kú déédé àsìkò yìí o, ìròyìn lérèfé la mú wá sí etí ìgbọ́-yín. Orúkọ mi ni ìyáàfin Lydia Ọbọ̀fálẹyẹ. Gender advocate tí ó tún jẹ́ akọ̀ròyìn Frances Olisa Ogbonnaya ti dá ọ̀rọ̀ ayé sọnù tí ó ń jà káàkiri lórí aṣòfin Nassata Akpoti Idoagan pé ó ń ṣiṣẹ́ lòdì sí ìjọba ẹlẹ́ẹ̀kejì ti ààrẹ Bọ́lá Tinubu àti pé ó tún dìtẹ̀ lòdì sí ìṣèjọba àwọn ọmọ Yorùbá nínú ìdìbò àpapọ̀ gbogbogbò tí yóò wáyé ní ọdún 2027. Ọ̀rọ̀ yìí di mímọ̀ nínú ìfọ̀rọ̀wérọ̀ tí ó wáyé lórí ètò Adéọlá Fáyẹ̀hùn. Níbẹ̀ ni Ogbonnaya ti tú kẹ̀kẹ́ ọ̀rọ̀ jáde nígbà tí ó ń fèsì sọ́rọ̀ tí dókítà Sandra Duru, ẹni tí ó fi orílẹ̀-èdè Amẹ́ríkà ṣe ibùgbé, sọ wípé àhesọ pátápátá àti ìbanilórúkọjẹ́ ni òun ka gbogbo rẹ̀ sí. Ó tún tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ pé Duru bá òun sọ̀rọ̀ ní àkókò ọdún Àjíǹde wípé kí òun bu ẹnu àtẹ́ lu gbogbo ìgbésẹ̀ àti ọ̀rọ̀ aṣòfin Nassata lórí ẹ̀rọ móhùnmáwòrán àti ayélujára. Lẹ́yìn náà ni kí òun ṣe ayédèrú àwòrán àti ọ̀rọ̀ aṣòfin náà àti pé níparí gbogbo rẹ̀ ni kí òun wá wé ẹ̀sùn mọ́ lẹ́sẹ̀ nítorí pé kò sí ibì kankan nínú fọ́nrán náà tí òun gbọ́ láti ẹnu Sandra pé Nassata fẹ́ dojú ìjọba àwọn ọmọ Yorùbá bolẹ̀. Ó wá kí ọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn wípé aṣòfin náà kò lè sọ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ nítorí pé ọmọ ìpínlẹ̀ Kogi ni. Ìpínlẹ̀ yìí wà lára ìpínlẹ̀ péréte ní orílẹ̀-èdè Nàìjíríà. Nítorí náà, irú àwọn ọmọ ìpínlẹ̀ yìí kò lè dojú ìjọba ẹ̀yà Yorùbá bolẹ̀. Ogbonnaya wá pe Sandra níjà pé kí ó wá ṣe àfihàn ibi tí aṣòfin Nassata ti ṣàlàyé ètò àti ìgbésẹ̀ rẹ̀ fún un. Ó tún wá pè é ní òpùrọ́ àti abanijẹ́ ẹ̀dá. Ó wá ṣèlérí pé òun ṣetán láti yọ̀ǹda gbogbo ọ̀rọ̀ tí àwọn jọ sọ lórí WhatsApp àti fọ́nrán. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà wà nínú ìwé ìròyìn Guardian. Olóyè àgbà kan nínú ẹgbẹ́ òṣèlú People Democratic Party, mínísítà náà fún ètò tó jẹ mọ́ ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè Foreign Affairs, Alhaji Sule Lamido, ti sọ jáde níbi ìpàdé tí ó ṣe pẹ̀lú àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú rẹ̀ tí ó wáyé ní Aminu Kano Triangle ní ìpínlẹ̀ Jigawa pé àmì kan ti ṣe àfihàn rẹ̀ pé àwọn ènìyàn jàǹkàn-jàǹkàn nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) bíi alága ẹgbẹ́ òṣèlú náà Abdullahi Kanduje àti àwọn mìíràn ni yóò padà sínú ẹgbẹ́ òṣèlú PDP tí wọ́n ti kúrò nítorí pé ẹgbẹ́ òṣèlú tí ó wà lórí àlééfà lọ́wọ́lọ́wọ́ yóò pín yẹ́lẹyẹ̀lẹ láìpẹ́ láàrin oṣù mẹ́fà. Ìdí ni pé ẹgbẹ́ òṣèlú yìí ti gba ọ̀pọ̀lọpọ̀ ènìyàn láàyè láti bọ́ọ̀dì sínú ẹgbẹ́ wọn tí ó sì jẹ́ pé oríṣiríṣi ni èròǹgbà wọn. Lẹ́yìn ìgbà náà ni ẹgbẹ́ òṣèlú PDP yóò wá dìde pẹ̀lú agbára débi pé kò ní sí ẹgbẹ́ òṣèlú kankan tí yóò lè figagbága pẹ̀lú wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Nigeria Tribune ti orí afẹ́fẹ́ online. Àwọn ọmọ ológun ti orílẹ̀-èdè Nàìjíríà ní ọwọ́ wọn tẹ àwọn 12 kan tí ọ̀rọ̀ wọn jẹ mọ́ àdàlúrú. Àwọn ènìyàn wọ̀nyí náà ni ó ya kúrò nínú ẹgbẹ́ Boko Haram tí gbogbo ènìyàn mọ̀ sí Mahmuda. Ni a gbọ́ pé wọ́n gba gbogbo agbègbè Kainji Lake National Park. Àwọn ẹgbẹ́ yìí ni wọ́n tún fi ẹ̀sùn kàn nígbà kan rí pé wọ́n ń dún mọ̀húrú, wọ́n sì tún ń dá àwọn olùgbé agbègbè náà láàmú. Àwọn náà ni ó ń lo àwọn olùgbé ìjọba ìbílẹ̀ ti Barutin àti Kayama ní ìpínlẹ̀ Kwara àti ti ìjọba ìbílẹ̀ Bogu ti ìpínlẹ̀ Niger láti fi wọ́n bojú ṣiṣẹ́ ńláabi wọn. Ọ̀gágun àgbà ní iléeṣẹ́ àwọn ológun ti ìpele kejì Commanding 2nd Division, Obinna, ni ó sọ ọ̀rọ̀ yìí di mímọ̀ nígbà tí ó ń ṣàbẹ̀wò sí ibùba ti agbègbè Kayama àti Barute ní ọjọ́ Àbámẹ́ta láti lọ mọ̀ bí àwọn ọmọ ológun tí wọ́n gbé lọ sí agbègbè náà ṣe ṣẹ́ sí. Níbẹ̀ ni ó ti gbọ́ pé àwọn ológun ló mú àwọn ọ̀daràn 12 wọ̀nyí ní oríṣiríṣi ibùba àti bodè tí ó wà ní agbègbè Kainji Lake National Park. Ọ̀gá àwọn ológun náà wá fi dá àwọn oníròyìn àti ènìyàn lójú pé àwọn kò ní sinmi títí wọn yóò fi rí i pé àlàáfíà padà sí àwọn ìjọba ìbílẹ̀ àti agbègbè wọn. Ó tún wá ṣe àfikún ọ̀rọ̀ rẹ̀ pé kí àwọn olùgbé ìlú náà
lọ́ọ́ fi ọkàn wọn balẹ̀ nítorí pé láìpẹ́ dídùn ni ọsàn wọn yóò so. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà wà nínú ìwé ìròyìn Punch. Nínú 150 ọmọbìnrin orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ń fi abẹ́ wọn pawó ní orílẹ̀-èdè Côte d'Ivoire ni a gbọ́ pé 75 ní ọkọ̀ òfurufú ti Lagos Airpeace kó padà sí orílẹ̀-èdè yìí. Ọjọ́ orí àwọn ọmọbìnrin yìí wà láàrin ọdún 13 sí 30, 13 to 30 years. Ọmọ wẹ́wẹ́ 3 àti àgbà ọkùnrin 2 wà láàrin wọn. Ọ̀pọ̀ nínú wọn ni ebi ń pa tí wọn kò sì rí ìtọ́jú tó péye. Àwọn 4 nínú wọn wà nínú oyún tí ọjọ́ orí wọn kò tó ọdún 14. Ìwé ìròyìn The Nation ṣe àkọsílẹ̀ ọ̀rọ̀ tí àwọn apẹ̀tù sí aáwọ̀ ti ojú òfurufú Airpeace sọ pé àwọn yóò san gbogbo owó ìtọ́jú àwọn ọmọ náà fún ilé ìwòsàn Dutchess tìlú Ìkẹjà. Àwọn ẹgbẹ́ lóríṣiríṣi bíi Iléeṣẹ́ National Agency for the Prohibition of Trafficking in Persons (NATIC), alábòójútó Binta Adamu Bello, olóyè àgbà ti iléeṣẹ́ Airpeace Allen Onyema, ọkùnrin ajàfúnẹ̀tọ́ ọmọnìyàn lórí ẹ̀rọ ayélujára Martins Ọ̀sẹ̀ tí gbogbo ènìyàn mọ̀ sí Very Dark Man, ààrẹ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí ó ń gbé ní orílẹ̀-èdè náà Michael Emeka Onwuchekwa àti aṣojú iléeṣẹ́ ọ̀rọ̀ òkèèrè Foreign Affairs Ambassador Regina Ocheni tẹ́wọ́ gba àwọn ọmọ náà. Ọ̀gá àgbà alábòójútó iléeṣẹ́ NATIC ní déédé aago 12:20 ti òwúrọ̀ 12:20 a.m. ni ó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ní abala dídé sórí orílẹ̀-èdè ní pápá òfurufú Murtala Muhammed International Airport wípé ọwọ́ ti tẹ 2 nínú àwọn ọ̀daràn náà níbi ilé ńlá kan ní ìlú Àbújá pẹ̀lú àwọn ọmọ 2 lọ́wọ́ wọn. Iṣẹ́ sì ń lọ láti rí i dájú pé gbogbo àwọn ọ̀daràn tí ó bá kù ní ọwọ́ yóò tẹ̀ àti pé iléeṣẹ́ àwọn kò dẹ́kun láti fi òpin sí iṣẹ́ fífi àwọn ọmọbìnrin orílẹ̀-èdè yìí pawó. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Nation. Ẹ pàdé mi fún àkọ́tún ìròyìn lérèfé mìíràn lọ́la ní àṣẹ Èdùmàrè. Ẹ ṣé tí ẹ̀ ń tẹ́tí gbọ́ mi. Ó dàbọ̀.